ọ̀gbẹ́ni Shamelon àbí whatever tó ń pè who the hell does he think that he is? Ta ló ọ̀gbẹ́ni yìí náà tó sọ̀rọ̀ ẹ di ẹbọra sádùúgbò tó sọ̀rọ̀ ẹ di nǹkan míì tó wá ń bọ ẹ sẹ́gò ẹ lọ tún ẹgbẹ́ yín tò ẹ lọ tó kò dìgbà tó bá pààyàn ká tó bẹ̀rẹ̀ sí ní fish bad egg láàrin yín ó pààyàn ni o. I put it to you that this is not just murder, this is pure homicide. O ṣẹ̀ṣẹ̀ ṣe o. According to what people are saying, o ṣẹ̀ṣẹ̀ ṣe láti sọ inú ẹ̀ ń dùn ó di ọba sí àdúgbò and society òun rè é tẹramọ́ tẹ́nibọ̀dì bá ti ní ẹni ṣe ìjìbá ti sọ́dẹ̀ èèyàn gidi. Rírú wọn ìtọ́ ní mí ní iwájú irú àwa before God and man. You must have character for you to earn respect before people like us. Character ẹ̀ la fẹ́ wọ we don't know what you have when we don't want to know. Ó ti wá ṣẹlẹ̀ tán sí yìí o. Gbogbo èèyàn tó wá mọ̀ yẹn gbogbo alágbára tó gbójúlẹ̀ whatever tó gbójúlẹ̀ ẹ̀ bó ṣe fẹ́ ṣe é sì àwa kan ń wòran o. Ẹni bínú sí mi lénìí kò yọ kíkí púpọ̀ rárá torí ọ̀rọ̀ tá a fẹ́ treat yìí ara àwọn nǹkan tó máa interest mi ni torí wọ́n jẹ́ àwọn ìwà kan láàárín àwùjọ tá a gbọ́dọ̀ encourage mo dẹ̀ jẹ́rìí àwùjọ tiwa táwa ti bára wa especially Yorùbá à ń condone nonsense ọ̀rọ̀ nípa arákùnrin kan tá à ń pè ní Shamsideen Adio tàbí táwọn kan ń pè ní Shamelon táwọn tó ń pè ní Shamelon ní Lagos Island tó lu dispatch rider tó lù pa òun ni mo fẹ́ sọ kí tó wá mẹ́nu lé ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa reputation kí là ń pè reputation àwọn ìwà tá a mọ̀ mọ́ ni bíi pé lágbájá yẹn ó burú o ṣùgbọ́n kò lè pààyàn o lágbájá yẹn ó ní jọ̀gbọ́n ṣùgbọ́n kò lè jalè lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn á ti mọ̀ ẹ́ over the years wọ́n mọ tó lè ṣe tó bá ti wá lọ hùwà kan tó ti lọ jọ mọ́ nǹkan táwọn èèyàn ń sọ pé o lè ṣe nǹkan àwọn èèyàn ní wá ẹ̀rí kiri mọ́ ọ̀dẹ̀ ní gbé síbi pé bóyá àṣìṣe ṣùgbọ́n dọ́gbọ́n fíṣítì tọ́pìkì kí gbogbo wa náà lè mọ nǹkan tá à ń pè ní reputation káàdì ẹ̀ lọ dìímú a gbọ́dọ̀ ní orúkọ rere ládùúgbò yín ò mí ìpè ká perfect kò sẹ́ni tó perfect èmi tí mò ń sọ̀rọ̀ perfect bẹ́ẹ̀ ṣé wo mi mo ní tèmi lára ní tó bá súnmọ́ mi mo ní tèmi lára ṣùgbọ́n kò sẹ́ni tó o gbọ́dọ̀ láwọn ìwà kan tó dáa tó pọ̀ ju tí ò dáa lọ táwọn èèyàn máa mọ̀ ẹ́ so ká wá padà sórí ọ̀gbẹ́ni èmi ò tẹ̀ fi bẹ́ẹ̀ kọbi ara sí ṣùgbọ́n nígbà tí mo wá wo fídíò yẹn mo wá ń wò lọ́kàn mi pé ọ̀gbẹ́ni Shamelon àbí whatever tó ń pè who the hell does he think that he is? Ta ló ọ̀gbẹ́ni yìí náà tó sọ̀rọ̀ ẹ di ẹbọra sádùúgbò tó sọ̀rọ̀ ẹ di nǹkan míì tó wá ń bọ ẹ́ nítorí ẹ̀ páwọn èèyàn wa náà èmi ò tẹ̀ rírú wa rí ẹ máa dẹ ifá yìí nonsense ẹ sọ nonsense di small god nígbà tí ojú bá ti ń ṣe pin tá a fi hàn ojú ṣé ojú yàn ní máa ṣe pin lọ títí tó máa fi fọ́ dànù àbí kí ni ká pèlè ìbá yẹn wo fídíò yìí náà this is a premeditated murder kò sí with my little knowledge of law this is because if you watch the video very well this guy had the time to wait and remove his chain arrange himself properly get himself prepared for the battle. And look at the size of the guy that was giving blow. Look at the number of pleas from people surrounding. Pé ẹ jọ̀ọ́, ẹ má pa, ẹ má lù mọ́, ẹ filẹ̀. He will not listen to anybody. And why will he listen? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Impunity. What is going to happen? Only God knows how many he has been doing. Unchecked. Tó ti di bárakú sí lára. Wọ́n dẹ̀ ní member National Union of Road Transport Workers ni. That union must begin to scrutinize their members. They cannot continue to be terror unto the society. It's no longer acceptable. And I'm going to be a bit soft because mo ń wo sẹ́gò yẹn bíi some kind of ọmọlúwàbí láwọn kankan tó ṣe ní ẹnujọ́ mẹ́ta yìí tí mo rí. And I'm still going to talk about that later. And vis-a-vis the problem their members are giving the public in terms of transportation costs. That video is coming soon. But mo rí sẹ́gò yẹn bíi ọmọlúwàbí kò lè jẹ́ kí n fẹ́ mọ nǹkan tí mo fẹ́ sọ.
mo dẹ̀ ń wò pé kò ń ṣe gbogbo iṣẹ́ náà ni a máa assume pé jàǹdùkú ló ń ṣe ṣùgbọ́n tá a bá ní sọ pé jàǹdùkú ló ń ṣiṣẹ́ kan àwa tá à ń ṣiṣẹ́ yẹn a máa fọgbọ́n ṣe tá a bá ń fọgbọ́n ṣe kò síbi tọ́lọ́run ò dá ọlá sí ó ń fi báńkà lẹ̀ agbọ́lá fún ẹ tó tewédú ọlọ́run nìyẹn so èèyàn ṣàgbèrò èèyàn ṣe kíní kò we are all members of the society ṣùgbọ́n àwa gbọ́dọ̀ comport ara wa in a way that society a lè pọ̀n wálé kí ni ká pẹ̀lú eléyìí sísìn ó bẹ̀rẹ̀ sí ní look at you and a matured elderly man look at that young man look at his size it's incomparable to stupor ṣé tó má bẹ̀rẹ̀ sí wàá sọ mí sí pé o mọ̀ pé ó máa kú tó má bẹ̀rẹ̀ sí nílùú yàn ìwọ fúnra gẹ̀dẹ̀mú rẹ tó má bẹ̀rẹ̀ sí nílùú ẹ̀ ṣé ò ní kú ṣé kú sọ afẹ́ ní tó ń fẹ́ gbà wá báyọ̀ fún yàn tó wá lu ọmọ bẹ́ẹ̀ tí gbogbo èèyàn wá ń bù ẹ̀ àwọn yẹn náà dẹ̀rẹ̀ ẹjọ́ ẹ má bínú mo wà disappointed ẹ wá ń bẹ̀ kí lẹ́ ń bẹ̀ fún gbogbo yín bẹ́ ṣe pọ̀ tó yẹ ẹ wàá lè sáré gba nǹkan owó ẹ̀kẹ́ fi ṣe nǹkan fún ẹ lè gba nǹkan owó ẹ̀kẹ́ fi ṣe nǹkan fún owó àwọn wá dá ọgbó yín yẹn mú ẹ lè restrain ẹ ọ̀tí tó pa ọgbẹ́ni yẹn tó send ẹ into a state of coma ṣé tí wọn bá wọ coma kí ló ń gbẹ̀yìn most cases ó ti wá ṣẹlẹ̀ tán sí yìí o gbogbo èèyàn tó wá mọ̀ yẹn gbogbo alágbára tó gbójúlé ẹ̀ whatever tó gbójúlé ẹ̀ bó ṣe fẹ́ ṣe é sì àwa kan ń wòran o àwa kan ń wòran because eléyìí ò ṣe provocation o and kò dẹ̀ wá spontaneous you took your time to deal with that guy you did it consciously the video said it all so bó ṣe wá fẹ́ ṣe mi ò mọ̀ o because bàtẹ̀mí kọ́ bí oṣù ọlọ́run bẹ̀ bó ṣe fẹ́ ṣe I don't know bẹ́ẹ̀ aṣojú gbogbo wa ó pààyàn ni o I put it to you that this is not just murder this is pure homicide ni and ẹni yẹn o ti end the life ẹ o ti end the dream ẹ o ti end the aspirations ẹ gbogbo ìrètí táwọn èèyàn ẹ ní lórí ẹ o ti end ẹ tó bá níyàwó o ti sọ di widow tó bá lọ́mọ o ti sọ di kí ló ń pa àwọn ọmọ tán níyà o ti sọ di orphan tó bá lọ́mọ o ti sọ wọn di aláìní bàbá o ti sọ àwọn ẹbí ẹ o ti dá wọn lóró gbogbo nǹkan tó ṣe nìyẹn o ṣẹ̀ṣẹ̀ ṣe o according to what people are saying o ṣẹ̀ṣẹ̀ ṣe láti sọ inú ẹ̀ ń dùn o di ọba sí àdúgbò ó dẹ̀ wá ń dùn mí pé Lagos Island ti wà lélẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ Island ń gbàgbàkúgbà náà téèyàn kan máa sọ̀rọ̀ ẹ̀ di terror sádùúgbò kò ń ṣe Lagos Island míì mọ́ bóde ṣe wá dà báyìí sí tí wọ́n dẹ̀ wá fi di nǹkan tó ṣe gan ládùúgbò gbogbo tó bá ń gbọ́ comment náà around the video bàbá ẹ̀ stubborn kò ní gbà ó máa ṣe kíní kan ló máa ṣe kíní kan inú ẹ̀ náà dẹ̀ ń dùn ní ọjọ́ orí ẹ̀ yẹn inú ẹ̀ ń dùn wọ́n ń sọ orúkọ bẹ́ẹ̀ yẹn mọ́ personality ẹ̀ and you are happy so tí mò ń sìn pé èèyàn máa ń restrain ara ẹ̀ ni ọmọ yẹn provocations everybody rí lójoojúmọ́ if you drive in Lagos you see provocation every day inú mọ́tò ẹ̀ ń gbà mí you see somebody poking something to your nose in your own privacy ṣó fẹ́ pa ni kò tó sọ náà ní society gan ní èèyàn lòun náà èbó fẹ́ living ni so we must learn to restrain ourselves kò ń ṣe bí emotion bá ti gbé wa la ṣe máa unleash we can't continue to do that we cannot continue to do that sego ẹ lọ tún ẹgbẹ́ yín tò ẹ lọ tó kò dìgbà tó bá pààyàn ká tó bẹ̀rẹ̀ sí ní fish bad egg láàrin yín it's not until they kill or do this kind of a heinous act ká tó bẹ̀rẹ̀ sí ní fish one out ó yẹ kẹtí ní mechanism ní tẹ́tí máa àwọn eléyìí tí ní potential fún kí ni wọ́n máa bàá lórúkọ jẹ́ kẹtí ẹ̀ ju out that's the way it should be and society òun rè ẹ tẹra mọ́ tẹ́nibọ̀dì bá ti ní ẹni ṣe ìjìbá ti sọ́dẹ̀ èèyàn gidi rírú wọn ìtọ́ ní mí ní iwájú irú àwa before God and man you must have character for you to earn respect before people like us character ẹ̀ la fẹ́ wọ we don't know what you have when we don't want to know the hell are we feeding from you are you the one paying our bills whatever you have is personal to you nǹkan tó máa fi ní appeal lọ́dọ̀ àwọn èèyàn òun ni character ọlọ́bọ̀dì náà ṣe ń struggle pé kóun máa ṣe ọmọlúàbí asset ni it's called social asset it is called social asset ni
pẹ̀tẹ́ ládùúgbò ti ní change kan ló ti gbé ṣéènì sọ́rùn ó ti gbé kínní ẹ máa celebrate nonsense olódélẹ̀ yìí o tó bá ṣe bí tí tó yóò bá dẹ̀ tá a bá dẹ̀ ṣe nǹkan kan sí bí tó bá dẹ̀ $2 a tún wẹ́ lómi a tún ṣe irú ẹ̀ fún náà àbí ṣé bá yín máa bá lọ nìyẹn ọ̀rọ̀ rẹ o ẹgbẹ́yẹ̀wò ẹ ṣe. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.